àti ní kẹ́ dúró ṣé Yorùbá ni àbáwúsá pẹ̀lẹ́ o Sànú o ọ̀dọ̀ yàjò sínú lélẹ́yìí o. Ẹ fi agbègbè wa sílẹ̀, a ò fẹ́ yín nílùú yìí mọ́ lóhun táwọn ẹ̀yà Yorùbá ń sọ lákòókò tí rògbòdìyàn bẹ́ sílẹ̀ ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn lọ́jọ́rú ọjọ́ 8 oṣù keje ọdún 2026. Ọ̀rọ̀ di bó ló yàgò kí kálukú dorí ẹ̀ mú ẹni orí yọ ó dilé lákòókò tí ìjà alágbára bẹ́ sílẹ̀ láàrin ẹ̀yà Yorùbá àti àwọn Haúsá ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn. Ohun tá a gbọ́ ni wípé ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù keje ọdún 2026 ní ìjà ọ̀hún ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lákòókò tí arákùnrin kan tó ń wa kẹ̀kẹ́ márúwá lọ gba owó ní POS kan tó jẹ́ ti Haúsá kan, àmọ́ tí nẹ́tíwọ̀kì kò tètè jẹ́ kí Haúsá náà rí owó tí arákùnrin onímárúwá yìí tó fi ṣọwọ́ sí àpò àsùnwọ̀n ìfowópamọ́ POS rẹ̀. Wọ́n ní arákùnrin onímárúwá náà gbìyànjú láti pẹ̀tù sí ọkàn arákùnrin Haúsá oní POS náà wípé òun ṣetán láti fi kọ́kọ́rọ́ márúwá òun sílẹ̀ títí di ìgbà tó máa fi rí owó náà, ṣùgbọ́n níṣe ni ẹ̀yà Haúsá yìí fárígá ká tó wí ká tó fọ̀. Ọ̀rọ̀ ọ̀hún ti fẹjú kẹ̀kẹ́ tó dohun tí wọ́n ń gun onímárúwá náà tó fi di wípé ó wà lẹ́sẹ̀ kan bá kú báyè kàkà kí wọ́n gbé e lọ sílé ìwòsàn. Níṣe ni wọ́n lọ ju arákùnrin náà síbì kan kó tó di pé àwọn ẹlẹ́yinjú àánú kò kì í mọ́lẹ̀ láti gbé e lọ sílé ìwòsàn. Ojú ọ̀nà ilé ìwòsàn ni wọ́n wà láti gbé ọkùnrin náà gba ìtọ́jú kó tó di wípé ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Látàrí bí ọ̀rọ̀ ẹni tó gbẹ̀mímì náà ṣe mọmi láyà àwọn èèyàn wípé irú kí leléyìí kìnì ká ti gbọ́ nílùú tó nọ́ba tó níjòyè, àmọ́ kàkà kí àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá ọ̀hún farabalẹ̀ kó má bàa di gbódò róṣọ. Níṣe ni ọṣẹ́ míì tú wáyé o lákòókò tí wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹ̀yà méjèèjì tó dohun tí wọ́n yìnbọn tí ọta ìbọn sì ṣe bẹ́ẹ̀ tó lọ bá ọmọdékùnrin kan tọmọ náà sì gbẹ́mìí lójú ẹsẹ̀, léyìí tó mú kó di àwọn méjì tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú gbódò róṣọ tó wáyé láàrin ẹ̀yà Haúsá àti ẹ̀yà Yorùbá ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ pé wámúwámú ní ẹsẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò pé sí agbègbè náà láti pẹ̀tù sí aáwọ̀ yìí, ṣùgbọ́n síbẹ̀ àwọn ẹ̀yà Yorùbá náà takú pé ó di dandan àfi láé wọ́n gbọ́dọ̀ fi agbègbè náà sílẹ̀ torí pé àwọn ò fẹ́ rògbòdìyàn tàbí ohun tó máa dúnkokò mọ́ ẹ̀mí wọn. Yàtọ̀ sí àwọn méjì tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra yìí, ọ̀pọ̀ àwọn ẹlòmíì tún farapa yánnayànna nínú ìkọlù náà tí wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. What is happening? Ní tó ṣẹlẹ̀ ní Ọjọ́ látàlẹ́ àná láti 11 onímárúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti gbà wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti kó òun ti lówó yẹn ok ẹ gbà kọ́kọ́rọ́ márúwá òun nìyí márúwá òun nìyí ẹ̀ẹ́bẹ̀ ok fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ to death tọmọ yẹn ti kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwá débi báyìí gbé láti ẹ̀sẹ̀ tí làmí kébìlì on getting here àwọn bọ́ọ̀sì gbé bọ́ jáde láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tó yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n lẹ̀mọ̀ tó fẹ́ fi ṣàmì nìyí o ní tó fẹ́ fi ṣàmì nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó láìsí wọn nígbà tí wọ́n máa yìnbọn sí wa. ìròyìn tá a gbọ́ àti òru àná ni pé ọmọ Yorùbá kan tó ń wa márúwá lọ sí ibi POS ó fẹ́ lọ gbó ní ọwọ́ Haúsá níbi tó ń pè ní Strabag ó dẹ̀ fẹ́ gbó yẹn ó dẹ̀ ti deliver successfully wọ́n dẹ̀ fún ní owó ó dẹ̀ mú owó lọ ra nǹkan bọ̀ márúwá ẹ̀ wà níwájú bí ló ti gba nǹkan yẹn ó padà wá síbi márúwá ẹ̀ náà sọ pé owó yẹn ò successful kó revise this and this other wọ́n á fi ATM wọ́n á wò ó
network was bad. So no, now pé kí ló fẹ́ ṣe network was bad, what can he do? Okay, márùn àwọn ní fóònù ní kọ́kọ́rọ́ àwọn ní tó bá dé ọ̀la àbí nǹkan tó ilẹ̀ ti ṣú kàn lọ lé òun kàn wá concentrate ẹ̀. The next one náà ọ̀kan kan ń bọ̀ látẹ̀yìn because I was not there tó lè ta gbọ́ wípé ọkàn wá látẹ̀yìn látòrí òkè. Táwọn sọ ìwòrò òkè yẹn ní táwọn bandit ti wà ibẹ̀ wọ́n ti gbàbẹ̀ ilé bandit ni even wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn mọ̀ àwọn fún ọlọ́pàá lágbára wọn fún àwọn ọlọ́pàá lágbára wọn bọ́ ọlọ́pàá lágbára láti kó débẹ̀ torí pé àwọn olówó Haúsá àwọn tó ń wa kùsà tó ń ṣe gbogbo ẹ̀ tó wà ní Strabag ń bí wọ́n máa ń fi owó dí wọ́n máa ń lo agbára wọn wọ́n máa ń parọ́ ọmọlọ́pàá tọ́lọ́pàá bá kọ̀wé mọ́ wọn máa parọ́ ọmọlọ́pàá àwọn ọjọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe kọ́ yẹ ṣiṣẹ́ wọ́n máa ń parọ́ ọmọlọ́pàá ni tó bá yẹ kẹ́ tó wọ́n ti parọ́ ọmọlọ́pàá ti transfer ẹ̀ lọ pẹ̀lú ìwà ìbànújẹ́ tó wà nù wọn nísìnyí ibẹ̀ náà ti send ó wá di ìgbà táwa àwọn àkọ́tà wa gbọ́ wa lọ pé ẹjọ́ kí ló lè ṣẹlẹ̀ bí eléyìí the next wọ́n kàn dábò bolẹ̀ ni ṣùtì èèyàn bíi méjì mẹ́ta tó yẹ pé bóyá wọ́n tẹ̀ ti kú náà báyìí ó lájọ pé àwọn ò fẹ́ mọ́ kí ìjọba bá wa bó ṣe ṣe móbì kán wá ṣe bẹ̀ báyìí bó ṣe ṣe lọ́jọ́ tó ṣẹlẹ̀ ní móbì ọjọ́ ẹ̀ náà ṣe kí Mákindé jọ kó gbéra kó wá ṣe bẹ̀rẹ̀ sí kó máa kí wàhálà ò ṣẹlẹ̀ kí Mákindé wá dá ibẹ̀ balẹ̀ àfẹ́lẹ́ nìkan lórókè yẹn mọ́ kí Mákindé wá dáwẹ̀ bolẹ̀ léèní fún wa àwọn ọjọ́ àgbà o kó wá dáwẹ̀ bolẹ̀ fún wa kó wá dáwẹ̀ bolẹ̀ léèní. Àwọn wo ni wọ́n ń gbé orí òkè yẹn? Àwọn ṣe Haúsá nìkan wọn èdè oríṣi Niger oríṣiríṣi èdè ló wà ń bẹ̀ tí ò sí Yorùbá èdè tá a gbọ́ àwọn ló wà ń bẹ̀ kán wá sọ bẹ̀ kalẹ̀ fún wa ní èní kó tó dago 5 kán wá ṣe bọ́n ṣe móbì kíákíá ilé ogun níbẹ̀ ilé ogun ilé bandit nìyẹn the largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀ kó má ba Ìbàdàn jẹ́ fún wa kán wá ṣe o inú bí àwọn ọmọ Ìbàdàn lọ́wọ́ o inú bí àwọn Ọ̀ṣọ́ lọ́wọ́. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wà ní ibi báyìí láti mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn. Deputy Governor náà ti wà ní bíbá. Àwọn èèyàn náà fi ẹ̀rọ náà tẹ́yìn náà gbọ́n yẹn pé wọ́n ti pa àwọn Yorùbá tí wọ́n ti pọ̀ láti òkè yẹn. Ṣùgbọ́n igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà bí láti sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn èèyàn náà lè gbọ́ tí wọ́n fi ẹ̀rù náà yẹn wípé àwọn ò fẹ́ àwọn tí wọ́n wà ní orí òkè ibi tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn wípé ibẹ̀ gangan ni wọ́n ti ń dá wàhálà sílẹ̀ wá sí ìsàlẹ̀ ń bí bíbà. The Excellency Deputy Governor called us together with the chairman of the Akinyele local government. We are all here present with some security agents. And I spoke to us that what is happening, their government are not happy with what is there. And he gave us directive, he gave the chairman that all those places, all those Bola people should be removed within 7 days. Anybody who have that land, he say he's belong to him. Let him show the particulars that land is belong to him. So that's what the Excellency give directive to the chairman. And we want that place to be clear within 7 days. If anything happen, let him report to them. Okay, so sir, the angry youths today were very concerned about those involved in the killing of. You see, we in the northern people, if anything happened to us, we live it in God. But the problem of this area, if something happened to their person here, they will escalate it. They will not come and find what is happening. They will just mobilizing people where they Sango, where they Monia, where they will call the area boys come in there, which is just in the Hausa there and the Yoruba are the same family. Those people are coming, they are not ending of that area. They are from another area. Thank you.